èèwọ̀ ni ọba kì í kó ṣe ọwọ́ sókè báyìí torí ẹlòmíì tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ máa padà jọba. ẹ̀yin aráalé mo tún ti gbé dé o lóní kọ́ngbẹ́kọ́ngbẹ́ kọ́ńbọ́kọ́ńbọ́ kì í. ọ̀rọ̀ ọba orílẹ̀ Ifọ̀ tó na baálẹ̀ kan nílùú ìpínlẹ̀ Ògùn. bàbá kan mà tó ti bóde o lára àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá wọ́n pé ọba tó ẹni tó pera rẹ̀ lọ́ba tó ní ọba lòun tó wá na ọba akẹgbẹ́ rẹ̀ wọ́n lè wọ̀ ni wọ́n lòun gèé sọba. ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ náà lórí àbí bẹ́ẹ̀ kọ́ sọ́ba lẹni tí ń na ọba akẹgbẹ́ rẹ̀ àbọ́bakọ́ wọ́n ní baálẹ̀ ni o. bàbá yìí mà sọ̀rọ̀ ó tú nǹkan lẹ̀ gbogbo nǹkan tẹ́ bá rí bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ tí ń fi àwọn àkàwé lẹ̀. ẹ wò ó èmi nìkan kọ́ ni wọ́n gbọ́ eléyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àtẹ̀yin tẹ̀ ń gbójú wò wá bọ́ bá jẹ́ gbà àkọ́kọ́ tí yín rè tẹ́sẹ̀ láǹfààní àti máa bá fọ́nrán wa pàdé tẹ́ẹ̀dẹ̀ tí subscribe ẹ tẹ̀lé wa ẹ tẹ̀lé lójú òpó Àròyé TV ẹ tẹ̀lé ẹ subscribe sójú òpó wa lórí ìkànnì YouTube àti gbogbo òpànà àyè tó wù kẹ́tì lè máa bá wa pàdé ẹ láìkì ẹ share rẹ̀ ẹ kọ́mẹ̀ǹtì dáadáa ẹ bó kárakára ẹ bó ṣíaṣíà ẹ jẹ́ kó lọ fà káwọn èèyàn lè mọ̀ kó débi tó bá yìí ó dé ẹ wò ó mo ti fi ń dá yín lójú pé wọn ò ní máa jẹ́ kẹ́tì yín di sí gbogbo ohun tó bá ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti láwọn ẹsẹ̀ kùkú bẹ́ẹ̀ bá ti tẹ̀lé wa lójú òpó wa bẹ́ẹ̀ lẹ́ àní dùn yín láwọn ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tó bá ti ń lọ láwọn àyíká yín ẹ ṣeun ẹ̀yin tèmi ẹ jẹ́ n sáré gbé fọ́nrán yín wọlé kẹ́ ẹ lè bá láǹfààní àti jẹ̀gbáládùn rẹ̀ àti ìgbálálà ẹ ṣeun ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ẹ̀yin tèmi ẹ kú kalẹ̀. Àròyé TV náà lẹ́ ń tẹ́tí sí. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkèláwà téńté. tọ́sí tá a bá wo fọ́nrán tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ dáadáa a rí i pé bàbá yẹn gan ọba yẹn gan ló fọwọ́ gbá fìlà dànù lórí bàbá yẹn. kì í ṣọba. kì í ṣọba. kì í ṣọba. mo mètè sáà lọ́dọ̀ tìyàn ẹ̀ kì í ṣọba. ó ṣe lọ́dọ̀ tèmi nìkan àwọn ìṣòro lẹ̀ Yorùbá wọ́n mọ̀ pé kì í ṣọba. ṣùgbọ́n bá náà ń pè é bẹ́ẹ̀ ní ṣe wá sọ pé kì í ṣọba ẹ̀ ló tún. ọba kì í lùyàn báwo lè lu ìyàwó ẹ̀ pé mi ò tí jọba ń sìn wàhálà tèmi lè fọ òun ò gbọ́dọ̀ dán wò ọba kì í lùyàn tìlú bá lè ní pé kó jáde kó fi orí ìtẹ́ àwọn baba ńlá wọn lẹ̀ ó tẹ́lẹ̀ Yorùbá lọ́rùn. ok pé kọ́ ọba yẹn kàn forí ìtẹ́lẹ̀ o níwà kan wù yẹn. o kò yẹ kó padà sórí ìtẹ́. torí mọ́ tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ó tún wá láwọn fọ́nrán kan tawárí tó kórí ayélujára tó ní kálukú sà ń sọ tiẹ̀ pé mọ́ ni ó láwọn squad ó ní ti bí ó ní tọ̀ tó ní kálukú sà ń sọ experience wọn. ẹni tó ṣe baálẹ̀ ìkọlù wọn ti lu honourable member tó ń dè mọ́ àgàṣà serving honourable member. mo ní yẹn lọ́wọ́ mo ní fídíò yẹn lọ́wọ́. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rin àgbáyé àkójọ mẹ́ta kan bẹ̀ wọn káàbọ̀ sí ọdún tuntun ọdún yìí Ọlọ́run á ṣe ní ọdún ayọ̀ fún gbogbo wa. àmì àṣẹ. orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ Abdulateef Adékúnlé Adékoróyè tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá. bàbá wa àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí kódà oríṣiríṣi ni ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ mú eléyìí ìkan ṣẹlẹ̀ ní lọ́lọ́ yìí níbi tí a ti rí fọ́nrán ibi tí wọ́n ti dá bàbá kan tí wọ́n dá gúnlẹ̀ tí a sì rí kábíyèsí kan bókàn ti ẹ̀ wá àrójú kábíyèsí yẹn ṣùgbọ́n a ti padà mọ kábíyèsí tó jẹ́ kábíyèsí yẹn ni wọ́n sọ wípé àwọn ni wọ́n jẹ́ kábíyèsí ní ìlú kan tí wọ́n pè ní Orílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti ń bá bàbá ọ̀hún wé wọ́n fọwọ́ gbá fìlà dànù lórí ẹ̀rọ ọjọ́ ìpè kàǹkàkàǹkà lé bàbá ọ̀hún lórí eléyìí ló wá fa ohun tó mú kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ kódà ìjọba gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún òun náà láti wá sọ́dọ̀ ẹ̀yin náà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ojú wo lẹ́yìn fi bá wa wò kẹ́yìn náà sọ sọ́rọ̀ ọ̀hún torí gẹ́gẹ́ bí àwọn bẹ́jọ́ ọ̀hún ṣe lọ báyìí ìjọba ti tẹ́wọ́ gbà wọ́n sì ní kábíyèsí náà ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n báyìí ojú wo lẹ́yìn náà fi wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn gẹ́gẹ́ bí àgbà ọmọ Yorùbá. ṣe rí ọ̀rọ̀ bá tẹ sọ yìí ǹjẹ́ àtẹ̀kọ́kọ́ béèrè ṣé ọba ni wọ́n ń jẹ
níbi tí wọ́n ti yàn sípò gẹ́gẹ́ bí ọba, torí pé tó bá pọ̀ ọba náà jẹ́ ń bẹ̀, ẹni yìí máa ní àwọn ẹ̀kọ́ kan tó máa fi hàn gẹ́gẹ́ bí ọba. Ṣe rí látijọ́ tí ọba bá ti wọ pèbí, látìgbà tó bá ti wọ pèbí, ó ti di èèwọ̀. Ọba kì í na olóyè. Ẹ sọ pé ó dé ní ọmọ tí èèyàn bí láti inú ara ẹ̀, ó ti di èèwọ̀ láti ṣíwọ́ sókè láti nà. Ẹ sọ pé ó di méjì. Ìkẹta, ṣe rí ìrùkẹ̀rẹ̀ àtọ̀pá tó wà lọ́wọ́ ọba, òun ni nǹkan èèwọ̀. Kí ló ṣe jẹ́ nǹkan èèwọ̀? Kò fún ọba láàyè láti lè kólẹ̀ pé òun wá kólẹ̀ o, kò ṣeéṣe o, torí kò ní gba ọwọ́ lọ́wọ́ ẹnikẹ́ni níwọ̀n bá táwọn nǹkan méjèèjì yẹn wà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n gbogbo ọba láyé yìí, mi ò sọ pé upgraded ọba o, ọba àwọn ọba kan wà wọ́n gbé wọn láti pele kan pé wọ́n fi lọ ẹ̀, ṣùgbọ́n bó tilẹ̀ nǹkan gbé wọn tó, èèwọ̀ ni ọba kì í kó ṣe ọwọ́ sókè báyìí, torí ẹlòmíì tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ máa padà jọba. Ìyẹn ni wípé because tá a bá wo fọ́nrán tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ dáadáa, a rí i pé bàbá yẹn gan, ọba yẹn gan ló fọwọ́ gbá fìlà dànù lórí bàbá yẹn. Kì í ṣe ọba. Kì í ṣọba. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mi ò mọ̀ bóyá láìfilẹ̀ ń gbé tẹ́ ń gbé o. A rìkọ́dù. Tí àwọn tó jẹ́ amòye tán bá rí, ẹ máa gbọ́ kọ́mẹ̀ntì wọn lé lórí. Ibi tí ọ̀rọ̀ gbé kàn sí, mo rọ kábíyèsí ọba Fatai Akórèdé Àkámọ́ Olùtìlú Ìtorí, ibi jurisdiction tó lágbára jù, ibi alákòóso tó lágbára jù lórí ibi tẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí, òun ni bàbá wa Aláké. Kì í ṣadé òwú ibi tẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sí. Kán lọ bá wa ṣe àtúnṣe. Ṣe rí àwa ò nídìí kan tá a máa fi bọ́ba wí, ṣùgbọ́n a lè bọ́ba wí tó bá dáyé kan. Irú nǹkan tí mo sọ nípa àwọn etí ìlékà yìí, àwọn tó máa gbọ́ wọn ti mọ nǹkan tó jẹ́, ó lójú ọba tá a lè kà fún. Wàláhì a máa lọ ṣọ̀hún lẹ́dẹ̀ wa ni. Ṣe rí mistake àṣìṣe táwọn èèyàn ṣe, àwọn àfà àtàwọn pásítọ̀, àwọn tó ń kó àwọn ọba wa ṣìnà nìyẹn. But when something is being corrected, you have to correct it. Kì í ṣọba. Mo maintain. Lọ́dọ̀ tí yan ẹ̀ kì í ṣọba. Wọ́n ṣe lọ́dọ̀ tèmi nìkan, àwọn ìṣẹ̀ṣẹ̀ ìṣòro lẹ Yorùbá wọ́n mọ̀ pé kì í ṣọba. Kì í ṣọba. Ṣùgbọ́n bá náà pè é, bẹ́ẹ̀ ni ṣe wá sọ pé kì í ṣọba ẹ̀ lókun. Ọba kì í lùyàn. Báwo lè lu ìyàwó ẹ̀? Pé mi ò tí jọba ń sìn. Wàhálà tèmi lè fọ òun ò gbọ́dọ̀ dán wò. Ọba kì í lùyàn. Ṣùgbọ́n nǹkan méjì ló dá èmi lójú, kì í ṣọba. I maintain that. The other hand of it is that kò lè lọ sẹ́wọ̀n. Ó lè wá tó bá kù ṣẹ́jú kan tó máa lọ sẹ́wọ̀n, má dẹjọ́ yẹn nù. Má bínú náà máa padà sọ fún baálẹ̀. Kò dẹ̀ ṣe ta gbangba bẹ́ẹ̀ ń ṣe rí yẹn. Àwọn tó rìkọ́ọ̀dù ẹ̀gbọ́n ò ní síbẹ̀. Torí pé wọ́n ti fi orúkọ kan ń pè ọba aládé, èèwọ̀ sí ni. Kò sí èèyàn kan tó máa dijú tó máa gé ka ẹ̀ jẹ. Ní téèyàn bá sọnù, ibi tó gbà sọnù, ibẹ̀ náà ló máa ti gbà wá. Tí ibi tó ń gbà sọnù yìí, èèyàn ẹnìkan ni mo lè bẹ̀. Bàbá mi kábíyèsí ọba Rẹ̀mú Gbádébọ̀ Aláké tìlú Ẹ̀gbá, bàbá wa Dàpọ̀ kábíyèsí Ọ̀ṣìlẹ̀, bàbá wa Àgùrá tí à ń retí lọ́wọ́ báyìí,
ìkan bọ́ sórí ìtẹ́ àwọn baba ńlá wọn tó jẹ́ ọ̀rẹ́ mi tí ọlọ́run máa bá mọ ẹsẹ̀ jáde láyọ̀ àtàlàfíà àti olùtìlú bara kábíyèsí ọba olùtì ìlàró ọba Kọ́hìndé Adégbénlé kábíyèsí ẹ̀rẹ́rù àwọn baba yín pẹ́sà o kì í ṣàfojúdi o ẹ̀yin náà mọ̀ porúkọ náà máa ń pọba aládé kó má dàbí ọ̀rọ̀ àwọn òmùgọ̀ kan tó ń sọ̀rọ̀ láti ìlú òyìnbó pé à ń pọba lórúkọ orúkọ náà ń pọba aládé nǹkan tó dẹ̀ yẹ yín bàbá wa ni ẹ jọ̀ọ́ afẹ́kẹ́ dá sí ọ̀rọ̀ ọba yìí ó ṣẹ̀ ẹ jẹ́ kó mú padà sínú ilé kan dá sẹ̀ríà fún gẹ́gẹ́ bí ọba tìlú bá lè ní pé kó jáde kó fi orí ìtẹ́ àwọn baba ńlá wọn lẹ̀ ó tẹ́lẹ̀ Yorùbá lọ́rùn. ok kí kọ́ ọba yẹn kan forí ìtẹ́lẹ̀ níwà kan wù yẹn. o kò yẹ kó padà sórí ìtẹ́. torí mọ́ tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ó tún wá láwọn fọ́nrán kan tawari tó kórí ayélujára tó ní kálukú sá ń sọ tiẹ̀ pé mọ́ ni ó láwọn squadu ó ní ti bí ó ní tọ̀ tó ní kálukú sá ń sọ experience wọn. ẹni tó ṣe baálẹ̀ ìkọlù kan ó ti lu honourable member kan dèmọ́ àgàṣíà serving honourable member. mo ní yẹn lọ́wọ́ mo ní fídíò yẹn lọ́wọ́. èmi náà sáà ti rí táwọn èèyàn sáà ń sọ oríṣiríṣiríṣiríṣi pé àwọn èèyàn sáà ń pariwo pé ìjọba ò gbọ́dọ̀ bu eléyìí mọ́lẹ̀ o àwọn fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ yìí tí ó yọjú sí ni. lórúkọ gbogbo ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá bàbá wa kábíyèsí Kọ́hìndé ọba Adégbénlé olùtìlú Ìláró àwọn tágbára Ògùn state wà lọ́wọ́ wọn yẹn bàbá wa tí gbogbo agbára tó pọ̀ jù wà lọ́wọ́ wọn lẹ́yìn Ọlọ́run òun ni bàbá wa kábíyèsí Aláké tìlú Ẹ̀gbá bàbá wa Dàpọ̀ Tẹ́júṣó àti bàbá wa Olúbàrà àti ọ̀rẹ́ mi ọmọ ìyá mi nílé ikú tí à ń gbàdúrà pé kọ́lọ́run bá wa mú ẹsẹ̀ jáde láyọ̀ àtàlàfíà Àgùrà tìlú Àgùrà tó jẹ́ Onídò tìlú Ẹ̀gbá kọ́lọ́run bá wa mẹ́sẹ̀ jáde láyọ̀ àtàlàfíà kò ní kú sí pèbí o níwọ̀n gbà tí bàbá tiẹ̀ ò ti kú sí pèbí òun náà ní kú sí pèbí Ọlọ́run bá wa mú jáde láyọ̀ àtàlàfíà ṣùgbọ́n nǹkan ẹyọ kan tí mo mọ̀ ní wípé kò lẹ́tọ̀ọ́ láti padà sórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba àbùkù yẹn ò lè kú òun bẹ́ẹ̀ láéláé kán rọ̀ lóyè àbí kán ní kó lọ sígbà wà kó lọ sinmi dandan kọ́ ni pé gbogbo ọba kọ́ ló máa pẹ́ o. àwọn ọ̀rọ̀ kan tó wà tẹ́ ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan tí mo ń rí àwọn there is one fọ́nrán kan tí mo rí gbà kan peter àti rí bàbá yìí náà gbé bí wáìnì lọ́wọ́ báyìí bí wọ́n kàn ń dán jó. kábíyèsí táwọn sọ̀rọ̀ wọn yìí of course ó máa lọ sápẹ́ yẹn. tó mú wáìnì mo wá rí èèyàn kan ní àwọn ọmọ Yorùbá lórí social media náà ni ẹni yẹn jẹ́ ẹni tí mo máa ń follow torí ó jẹ́ kan ní àwọn ọmọ Yorùbá tí ń fọ̀rọ̀ Yorùbá ṣe wípé n tí kábíyèsí ṣe kò sọ́ba tí wọ́n ń ṣe wẹ́lẹ̀ pé àwa gbé wáìnì dání wa mú wá ń jó. ṣe rí ẹ má jẹ́ ká capitalize lórí yẹn èèyàn kan tó dàbí bàbá sí mi náà káwóré máa jẹ mọ́ rẹ o àwọn náà ti sílẹ̀ wọ̀ ọ́sìn bàbá wa kábíyèsí Olówórò Àyìnà kẹ̀kẹ́ ń jù ẹlẹ́bọ̀ Olówórò bàbá wa ọba Kàbírù Ọ̀sọ́lọ̀ wọ́n ń ṣe anniversary bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ wà mẹ́ wọ́n ń bu wáìnì Aláàfin Ọ̀yọ́ dẹ́mìnì wọn láti bo bọ́ tí bàbá wa yẹ wọn láǹfààní àti bo wọ́n tún tẹ̀lé ó gbé wáìnì yẹn lọ sórí stage lọ́ba Wasiu Ayinde wọ́n tún tún bù sínú ẹ̀ èmi ni mo wá lọ sọ fún ọ pé kábíyèsí èèwọ̀ ni ọba tó lápèbí kọjá ni ẹ máa rí Olówórò tó ṣẹ̀ dẹ́ǹsì ẹ lè sáré rí láàrin pátì ẹ mọ̀ pé ó yàn gígan wọ́n ẹ lè sáré rí láàrin pátì. ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ ká gbéyẹ̀wò bàbá wa ó ní ti kábíyèsí kan náà lórí TikTok ni mo ti rí yẹn ìyẹn kan tiẹ̀ lágbára kábíyèsí yẹn jẹ́ èèyàn tó rẹwà tó dẹ̀ jẹ́ young man ó wá lọ sí gym bàbá yẹn wá yà àwọn picture kan pé bàbá náà bá post ẹ̀ sórí social media ṣe bá wo oríṣiríṣi comment táwọn èèyàn ń sọ àga àwọn ọmọbìnrin àwọn ọmọ tó yẹ pé bó ṣe àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé mo fẹ́ pé àwọn ọmọ yẹn
ṣé tabakàn tiẹ̀ wo bí tí nǹkan dé dúró bàbá sọ páyé lajú náà ọ̀làjú ti dé ṣé àwọn nǹkan kan ṣé kò yẹ káwọn kábíyèsí wa kan máa dínkù torí tá a bá wo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí nígbà báyìí. they are not choosing. ọ̀hún ṣe àwọn táwọn alálẹ̀ mú. ẹ tún káàbọ̀ padà gbogbo ẹ̀yin ará ilé mo lérò pé ẹ ti tẹ́tí sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ báyìí ẹ rí i pé gbogbo ẹ̀ náà ló sì ti fojú hàn dé báyìí bó là ń bá ilẹ̀ Yorùbá lọ báyìí gbogbo ẹ̀yin lọ́balọ́ba màjèsí ìsìn tó jẹ́ pé ifá ti jẹ ko ifá ò mú yín mọ́ wọ́n kàn ń mú yín bó bá ṣe wù wọ́n náà ni torí pé ẹ lówó kí n bo la fẹ́ bá ọ̀rọ̀ Yorùbá dì báyìí tọ́ ẹ̀yin èèyàn ilẹ̀ ti gbọ́ yìí o tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ rí i pé ọba tó díyà jẹ bàbá àgbà yẹn bàbá Fẹ́mi Fálànà àwọn náà ti sọ̀rọ̀ tí wọ́n láwọn dìde nítorí bàbá yẹn náà pé àwọn competition against tí bàbá tọ́ba yìí ṣe tó dánwò àbẹ́ẹ̀ rí nǹkan báyìí nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ bojú wò nù wọ́n pé kíjọba kó forí jìn káwọn dá sẹ̀ríà fún nínú ilé àmọ́ wípé kò gbọ́dọ̀ padà sórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ mọ́ gẹ́gẹ́ bó ti sọ pọ́ ba lòun lóòótọ́ ọ̀dà bọ́ bá wá jẹ́ bẹ́ẹ̀ ojú wo lẹ́yìn fi rí i ṣé kíjọba yọ̀ǹda rẹ̀ ni kó sì fi orí ìtẹ́ àwọn baba rẹ̀ lẹ̀ àbí kọ́ lọ rèé sígbà wàwò ẹ jẹ́ ń mọ ìdáhùn yín lábala àríwísí níbi comment section gangan ẹ jẹ́ ká bá ẹjẹ́ àpàdé ńbẹ̀ ẹ fi èròǹgbà tiyín ẹ fi ṣọwọ́ ní rí jù báyìí lọ o fún ti sáà yìí wọ́n tún máa kàn sí yín láìpẹ́ kẹ́ ẹ ní ọjọ́ rere tó dára ẹ bá ń share rẹ̀ ẹ lọ́ọ̀fù ẹ bó kárakára bẹ́yìn ọ̀bá ti subscribe ẹ subscribe sórí ìkànnì wa Àròyé TV náà ni. Àròyé TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ ẹ sì máa follow. Òkèlàwà téńté. ọ̀rẹ́ ó mú nǹkan ni. mi ò mú nǹkan jàre. èyí ti jẹ́ kí ni tó ṣẹlẹ̀. ọ̀rọ̀ lórí àwọn òṣìṣẹ́ mi ló mú fẹ́ gbẹ̀mí mi. kí ló dé sẹ́ jà ni. máa kúkú jà wọn fún mi ń bàlẹ̀ ọkàn rárá ní gbogbo ìgbà ni mo ti máa ń gbé notice board kódà mo gbé lọ́dún tó kọjá ṣùgbọ́n ti fẹ́ di gbogbo ìgbà. èyí ò ní kó tiẹ̀ tí gbọ́n Kings Consultant ni. mi ò tí ì gbọ́n kankan gbé mi débẹ̀. ọ̀rẹ́ mi Kings Consultant òun gangan làwọn tó lórí tẹlẹ́mù ń sọ lọ́wọ́ nípa kábánigbó àwọn òṣìṣẹ́ tó lè fi ni lọ́kàn balẹ̀. àwọn Kings Consultant àwọn gangan ni mẹ̀sáyà tọ́lọ̀ rán tí gbogbo iléeṣẹ́ ńláńlá tó lókòwò kéékèèké lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn gangan ni à ń sọ lọ́wọ́. bí wọ́n bá fẹ́ bọ́ wá àwọn òṣìṣẹ́ tó yanrantí tó kájú ẹ̀ tó fi ọ́ lọ́kàn balẹ̀. àwọn akọ́kọ́ ṣàyẹ̀wò fẹ́nẹ́fẹ́nẹ́ ìdí pàtàkì tí gbogbo iléeṣẹ́ ńláńlá tó lókòwò kéékèèké tí wọ́n fi yan Kings Consultant láàyò. ó ní pé wọ́n á máa ṣe KYC solid background check shortlist fún gbogbo àwọn òṣìṣẹ́ wọn. wọ́n á sì tún máa yẹ gbogbo àwọn àyẹ̀wò documentation àwọn òṣìṣẹ́ tí wọ́n gbọ́ gbà kó tó di pé wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dọ̀ rẹ̀. wọ́n á máa yẹ̀wò wò àwọn bíi guarantor wọn ni àwọn bíi tí wọ́n ti kọ́kọ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wá ń bọ̀ ṣiṣẹ́. gbogbo ẹ̀ ní iléeṣẹ́ Kings Consult ti ń ṣe. níbo wà níbẹ̀. iléeṣẹ́ wọn wà ní first floor Lemmings House ládojúkọ Genesis Suites and Hall Mọ̀lété Challenge Road Ìbàdàn. ibẹ̀ gangan ni wọ́n wà. bọ́ọ̀ bá fẹ́ pè wọ́n o lè pe EDS wọn sórí 090 30 51 4637 àbí kó o pe HR wọn sórí 070 38 20 15 93. ó sì lè kàn sórí ímeèlì wọn kingsconsultant21@gmail.com. Kings Consultant àwọn gangan ni HR agbanisíṣẹ́ tó fi ni lọ́kàn balẹ̀ pẹ̀lú ìrọ̀rùn.